Ṣe rí nígbà míì ọbẹ̀ máa ń mì níkùn àgbà ni. Ohun tí àgbàlagbà rí tójú ẹ̀ fi jìn sí kòtò tójú ọmọ kékeré bá rí ó dá mi lójú pé ojú ọ̀hún yóò fọ́ pátápátá ni. Ẹ wo Alhaji Wasiu Ayinde K1 the ultimate nínú fídíò tẹ́ wò yìí wọ́n sọ̀rọ̀ gan ilẹ̀kùn. Ohun tó fà á tó jẹ́ kí àwọn máa bínú sí Alhaji Ayinla Killington kí ló fà á tó ọmọ yóò fi wá máa bínú sí bàbá rẹ̀. Gudugbẹ̀ ọ̀rọ̀ já ní sàn-sàn nínú fídíò yìí. K1 the ultimate ó sọ̀rọ̀ ilẹ̀kùn. Ohun tó fà á tó ṣe bí ẹni pé òun fẹ́ máa ṣe bí ẹni pé àwọn bínú sí Alhaji Ayinla Killington gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ṣàlàyé nínú fídíò yìí. Bákan náà Alhaji Ayinla Killington bàbá ń kébé kó ara àwọn náà wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o. Ṣùgbọ́n ìbéèrè mi ni pé ta ló jẹ̀bi? Ta ni ká dá lẹ́bi àbí ta ni ká dá láre? Tẹ́ ẹ bá gbọ́ fídíò yìí ẹ rí wípé àwọn méjèèjì àwọn náà ni wọ́n rí wí. Àmọ́ Ọlọ́run ṣeun wípé omi àlàáfíà tó wà nínú ilé fújì Ọlọ́run ò jẹ́ kí ó tọwọ́ Alhaji Wasiu K1 the ultimate kó tọwọ́ wọn bàjẹ́. Bákan náà kò jẹ́ kó tọwọ́ Alhaji Ayinla Killington kó tọwọ́ wọn bàjẹ́ lẹ́yìn tí Alhaji Barrister Ayinde Barrister tí wọ́n ti jáde láyé. Ọpẹ́ ní fọ́lọ́run ẹ jẹ́ á farabalẹ̀ dáadáa kájọ gbọ́ ohun tí àwọn bàbá méjèèjì nínú fújì tí wọ́n jọ wí nínú fídíò yìí. Ibi méje ti àyà mẹ́fà ó lé tì mí gidigidi òkú mi lè gbàgbé eléyìí tó wá ṣẹlẹ̀ yìí kí ni mo ṣe fún ọmọ kó báyàwó mi àbí mo báyàwó rẹ̀ kò sọ̀rọ̀ kò ní wáyé ọ̀hún sí ló wá lè tó yìí kí ni àti ẹ̀ máa títọ́ ìlú tèmi tó jẹ fún mi òòtọ́ tó gbé tó pè é òòtọ́ gbé tó pè é òòtọ́ gbé ẹ̀kọ́ agbára rẹ̀ ẹ̀kọ́ gbé lè mo wà ń lè látàárọ̀ jùlọ ó tún bẹ̀rẹ̀ mọ́ wà ń lè látàárọ̀ jùlọ báwo ni ìyá tèmi ṣe máa kú Alhaji Killington máa cite excuse tí kò jẹ́ ní. I don't want to join issues with Alhaji Killington and I will never join issue with him. Àwọn kan wọ́n wá network ni good God so good Wasiu Ayinde ó ti rí network ní tiẹ̀ ó dẹ̀ ti gòkè Ọlọ́run dẹ̀ ti gbà fún period kò wá ní dọ̀là kó lóun number 1 number 2 number 3 I'm the authority of Fuji music in Nigeria and abroad the authority. But ń bínú sí wọn rí. Jọ́ lè bínú tí mo bí sí Alhaji Killington ni pé nígbà tí ìyá tí wọ́n kú nígbà tí ìyá Alhaji Barrister kú mo ṣe ọmọ fáwọn méjèèjì báwo ni ìyá tèmi ṣe máa kú Alhaji Killington máa cite excuse tí kò genuine enough. Let's say this to the world that àwọn pè mí ní ìgbàgbọ́ for somebody that joined hand with you to give your mother a befitting burial. The whole world stands out. I move everybody that's movable. I move governor. I move deputy governor. Deputy governor was on seat. Everybody was on seat. I did everything. I handled the whole thing, all the finances 100%. Kí ni ó bá ṣẹlẹ̀? I want to know nǹkan tó ṣẹlẹ̀. But kò sí nǹkan tó ṣẹlẹ̀ tó dàbí ní tí mo ní mo sọ fún Alhaji Barrister pé àjọ ni o. Nígbà tí ìyá ti ń kú Alhaji Killington ṣe kí ni ó wá bẹ̀. Kí làwọn jẹ èmi ń sìn? Ṣé àwọn fìgbé sọ́ọ̀rì nìkan làwọn máa jẹ mí? Nígbà tó wà láyé wọ́n wà láàyè wọ́n wà lálàáfíà ara nǹkan kan ò ṣe wọ́n. Wọ́n wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Wọ́n sí ìlú òyìnbó kábàdé pé bí a ṣe náà há sí ìlú òyìnbó tó lè wálé. Let's call a spade a spade. Ṣọ́nà mi ò tó bínú ni. Mi ì dẹ̀ bínú mi ì sọ̀rọ̀ gángan ju pé mo kàn dákẹ́ náà ni. Mi ì sọ̀rọ̀ irí. Bẹ̀ẹ̀ máa sọ lẹ́nìí. For the first time mi ń sọ mi ì dẹ̀ grant interview lórí ẹ̀rí because ó heavy fún mi láti sọ lẹ́nu ó tún heavy fún mi láti gbà pé èèyàn sọ fún mi pé mo bú Alhaji Barrister. I want to believe such a thing never happened. I want to believe it never happened and will never happen. Okay. But this is what happened. Okay. I will say it for the first time. Nítorí pé ọmọ ò gbọdọ̀ gbójúgbóyà òun pè èèyàn ní bàbá ẹ̀ kó wá gbójúgbóyà kó wá sọ pé o ti bú bàbá ẹ̀ rí ègún ayérayé ni. But mo ní
ọ̀rẹ́ kan gbà yẹn tóun náà ń kọrin bíi tèmi tóun ní ìṣòro pẹ̀lú Alhaji Barrister èmi ò ní ìṣòro pẹ̀lú Alhaji Barrister púpọ̀ náà àwa ta jẹ́ ọmọlẹ́yìn Alhaji Barrister ta jẹ́ kékeré tó gbà fún Alhaji Barrister púpọ̀ náà wa bí èmi bí ìyànda sáábà kí ni ìṣòro wa ta ní lọ́dọ̀ Alhaji Barrister òun làwọn ìsọ̀bẹ̀rẹ̀ tí mo sọ yẹn àwọn aids wọn oríṣiríṣi ni wọn púpọ̀ nínú wọn èyí tó apologize ló pọ̀ at a later time wọn apologize èyí tó ti kú nu wọn Ọlọ́run kò ṣe ikú ní ìsinmi fún tí n bá sọ anything tí n bá mention orúkọ ẹni tẹ́ ẹ̀ lè lọ bá kẹ́ ẹ bí pé ń gbọ́ Wàsíù sọ báyìí kó sọ tiẹ̀ padà akúrẹ́ dàbí kí wọ́n máa mention orúkọ ẹ̀ kí wọ́n kàn kọjá lórí ọ̀rọ̀ yẹn. bọ̀ ṣé Tajudeen Alade wà lára àwọn tẹ́fẹ́ mention. tí n bá sọ̀rọ̀ Tajudeen Alade bígbà tí mo ń sọ̀rọ̀ ọmọ mi ní Pasuma jẹ́ kí n máa sọ̀rọ̀ Pasuma kò possible fún mi kí n máa bàbá àtọmọ ò gbọdọ̀ jà so on that day ní Liberty Stadium ní show ti pa èmi àti Sàábà pọ̀ òun ló ta òun sálàjì Barrister èmi ò ta òun sálàjì Barrister ṣùgbọ́n mo kàn sọ fún ni pé kọ́nsà àtàjọ ṣe yìí tí wọ́n bá máa tọ́gà bá máa bá mi wí wọ́n máa bá mi wí láti lè forgive wọn náà because concert àjọ feature bẹ́ẹ̀ ni but mo fi gbogbo títóbi Ọlọ́run ọba búra mo fi gbogbo ohun tí mo tó láyé tí mo jẹ́ láyé mo fi búra èmi ò bá Alhaji Barrister mi ìdí olúwayé Fuji ọ̀n tìgbà tí mo di king of Fuji and it wasn't in hidden it was done in the open at the NTA Ìbàdàn and àwọn wo ni wọ́n jẹ́ àwùjọ tí wọ́n nominate me to be king of Fuji nígbà yẹn was a common thing. They have king of Juju. They have queen of Waka. So they want to have king of Fuji. But at that time, major squad were láàrin the two earlier players, tó jẹ́ senior, which was Alhaji Barrister and Alhaji Killington. According to what they said to me, the organizer tó wà behind the coronation of king of Fuji ni pé táwọn bá attempt láti make Killington or Barrister king over the other, ó máa di war. So they rather settle for me. But to know that by settling for me, ọ̀gá mi gbọ́dọ̀ understand pé òun làwọn ń ṣe kí ni làwọn honour. That was what made me accept it. Èmi rò pé nígbà yẹn àǹfààní àti orí ọ̀fẹ́ yẹn ó yọ fún mi ni. Wọn ò ké gbàjáre ìṣẹ́ ìyà àbí ebi wá bá mi. Àwọn tí ń dẹ̀ fún bí inú mi ṣe rí sí wọn ni mo ṣe ṣe. Àwọn tí ń fún wọn ò ṣẹ̀ mí kábàá ní pé mo dá wọn sọ́tọ̀ mo kàn wo àjọṣe àti position ní àsìkò yẹn láti yọ sọ lọ́wọ́ ọba lọ́rùn ni. so nínú nǹkan tẹ́ nílẹ̀ tí. nínú nǹkan tí mo ní ni kì í dẹ́n ṣe owó federal government ta ló sọ pé owó federal government owó ní federal government fẹ́ kó fún yàn kan ṣé federal government wá tẹ̀ ń wò yìí ìjọba Nàìjíríà jọ ìjọba kan tó máa lọ fún yàn kan ní nǹkan ló lọ kó fáwọn èèyàn. I stand to be corrected, I stand to be challenged. níbo ni federal government kan ti kó jáde fún wàásù àìdè kó máa lọ pín fáwọn èèyàn kan ṣé ìjọba ń ṣe irú ẹ̀ ni. báwo làwọn ọlọ́run ṣe máa purọ́ mọ́ mi pé wọ́n gba blood sample òun mọ nǹkan tó fẹ́ jẹun ṣe ṣé mi mo gbà ni. But kò possible kí n má forgive Àyànlọ́wọ́ kò ń ṣàyànkúnlé ló ń jẹ́ èmi mo sọ láyànkúnlé èmi mo sọ láyànkúnlé nígbà tí ìgbà sínú band tí fẹ́ mo travel ni mo ṣe passport Àyànkúnlé Àyànlọ́wọ́ kó sorúkọ tó ń jẹ́ fáwọn èèyàn sorúkọ fáwọn èèyàn èmi mo fún name yẹn I gave him the name ìlú dáńgbà yẹn àwọn túkẹ́jọ́ lè gbé ní àgbà passport fún ó dẹ̀ jàǹfààní tó pọ̀ but wọ́n abuse ẹ̀ but I don't want to make him as an issue kò yẹ kí Fuji mi di ìjà yẹn ò sọ pé mo assume ẹ̀ mo gbé sórí pé Fuji nígbà tí mo ní oore ọ̀fẹ́ láti pè ní Fuji mi kí n gbé orúkọ mi sí ní ìṣe bẹ́ẹ̀. ṣe ó ti ṣẹlẹ̀ rí ayé yẹn ti wá rí. nígbà tí mo lọ ṣe registration mi mo ṣe registration Fuji now Fuji musician of Nigeria Association Fuman title of our genre of music Fuji èmi ni mo register ní corporate affairs èmi ni mo kọ constitution single handedly èmi ni mo volunteer ilé mi náà ti kọ mo yan constitution drafting committee Fancy Ayé Àlàmú Muyideen Àṣekún Láìdé Àkàngbé as interim president Kolotiti was secretary àti my personal secretary mi lójó kò sí di
machine tó ń type gbogbo nǹkan tó bá ṣe deliberations ilé mi náà ti ń ṣe meeting constitution drafting kì í ṣe wọn lọ́bù mi and they did that meeting in the presence of my lawyer Shola Abidakun. They should come out and say Wasiu Oda I did everything Ọlọ́run lò mí láti ṣe nǹkan tó pọ̀ kí lè fi sọ fún mi àwọn ènìyàn ni mo dákẹ́ tí n fẹ́ sọ láti jọjọ́ yìí tí mo wò pé but wọn ò fi ṣoore fún Fuji ìkànnà fi ń ṣe fún Fuji wọ́n fi bà Fuji jẹ́ ni lójú àwọn aráyé àwọn olólùfẹ́ wa tó nífẹ̀ẹ́ Fuji wọ́n fi bàjẹ́ ni wọ́n fi pè wá lórúkọ tá à jẹ́ kò sórúkọ táwọn kì í pa àwọn oní Fuji but èyí tí mo sọ ń pa Alhaji Kollington it wasn't an insult to him it was my right to say your mother died I supported you my mother died you how do you feel by not talking to me that Wasiu pẹ̀lẹ́ okú lédè ìyá ẹ̀ I want to see who is coming to talk to me about that pé nǹkan tí mo ń bínú lórí yẹn kò tó bínú lé lórí and the flimsy excuse you gave is you call me I didn't pick up phone you didn't call me to respond to you on the phone when your mother died you told me practically then pé Wasiu bó ṣe dúró ti Síkírù láti ṣùkú yẹ ló ṣe gbọ́dọ̀ dúró ti nǹkan ṣùkú yá mi you demanded for it as a right and I discharge why will it be my turn and you pay me back in that manner and you want me to keep mum not talking so ẹ̀gbọ́n mi la ṣíwájú ládùúgbò tí mo mọ̀ láti kékeré tí mo dẹ̀ serve láti kékeré because màmá mi pẹ̀lú màmá wọn jọ lájọṣe tẹ́ bá wo ọ̀rọ̀ tí aṣíwájú ń sọ nígbà tí wọ́n ń kí mi fún ti màmá mi wọ́n ní màmá mi pé òun pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ wọ́n ti máa ríra wọn báyìí ń sìn yìí. ìtumọ̀ ọ̀rọ̀ yẹn nìyẹn. ìtumọ̀ pé tí aṣíwájú bá jẹ́ ẹni táṣíwájú mọ̀ one afternoon yìí ṣe tó máa sọ nìyẹn o. ó ń kí mi fún ti màmá mi wá sọ mi pé àwọn àtẹ̀gbọ́n ẹ̀ wọ́n ti máa jọ ríra wọn sìn yìí àdúgbò fọlọ́ wọn ti mú jáde so that is an acknowledgement to the fact pé eléyìí tí mò ń sọ yìí. Attend us. Of course, I attend Celestial Church. I'm a bona fide member of Celestial Church, a proud one. Mo to church papa. Mo rí jọ mo ní mi. Mo wá ẹ̀sìn, mo wá Ọlọ́run gan. Sí ọ̀nà kíní ọ̀nà kejì. Kò síbi tí mo Ọlọ́run sí. N tó bí ẹkún yẹn ni pé after gbogbo ìyà yìí àṣé ó ti lè wù kí ìyà bẹ̀rẹ̀ láàárọ̀ ayọ̀ ń bọ̀ lálẹ́. Pé Wasiu. Wọ́n rántí ọjọ́ yẹn. Wasiu oríire because it was done in the open. Eléyìí yàtọ̀ sí fìlà tí wọ́n lọ craft. Eléyìí was to tell me in totality his acceptance in public nínú water parks in presence of a whole lot of music enthusiasts. He opened his own cap and placed it on my head. Ṣọ́jú yẹn náà kọ́ kọrin olórí wa. Olórí wa yé olórí wa jọ̀wọ́. Ìjọ yẹn lè ní mọ̀ ìpàlàjì Barrister wholly honestly giving the right of Fuji to one man called Wasiu.